Ààrẹ Opitan fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tó ń bu ẹnu àtẹ́ lu ìran Yorùbá. Ààrẹ Opitan túṣu désàlẹ̀ kòkó lórí ọ̀rọ̀ ìlú Ìlọrin o àti bí ó ṣe jẹ́ pé àwọn Yorùbá gangan lónìí. Nínú fọ́nrán yìí náà ni ààrẹ ti tú àṣírí ìdí tí Ìlọrin ṣe jẹ́ ilẹ̀ Yorùbá. Kí l'Ààrẹ Opitan wá sọ nípa irú ọba tí Olúwo jẹ́? Nínú fọ́nrán yìí nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Kódà Ààrẹ Opitan fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé rọ́bítà ti wà ó kí ọba Olúwo tó dé. Kí ni àwọn nǹkan míì tí Ààrẹ Opitan sọ débi pé wọ́n ní láti mẹ́nu bà Ahmadu Bello tó jẹ́ pé ńgbà tó ṣèwé gan pàápàá nínú ìwé ẹ̀ àwọn nǹkan kan wà tó fìdí ẹ̀ múlẹ̀ nípa ọ̀rọ̀ Ìlọrin pàápàá bó ṣe jẹ́ ilẹ̀ Yorùbá. Ẹ wo wọn kì í ṣẹ̀ṣẹ̀ ràgó o. Ẹ gbọ́ bí àwọn àlàyé Ààrẹ Opitan yìí ṣe kan Mudir Murikas àti Mufti Ìwó bákan náà. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Àwọn fẹ́ bàtẹ̀ jẹ́ wọ́n wá rí Jísìlù Awálì lọ́wọ́ wọn, Jísìlù Sanni ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà, wọ́n wá ní wọ́n tẹ́tíra ọgbà àwọn Ìlọrin bá dọmọ kí wọ́n fà Álímì àlọ́ ni. Álímì òde òkè súnà wọn ò fi ọjọ́ kan gbà lókè súnà báyìí. Torí pé wọ́n gbé ẹ̀sìn wọn sá fún àwọn olórìṣà àti àwọn Fúlàní, wọn ò gba Fúlàní láyè kó dókè súnà. Àwọn wo náà ló sì pàwọ òkè súnà rẹ̀ ṣe bá àwọn Fúlàní yín náà ṣe bá Abdulsalami ọmọ Álímì lọ́pa àwùgbà àwọn Sọlágbẹrú àtàwọn èèyàn wọn. Mo ti sọ dáadáa fún wa lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ máa ń dọwọ́ bo ìtàn àwa mọ ìtàn àwa ó sì sọ ìtàn. Kódà ń tẹ́ èrò pa mọ̀ nípa yín àwa ó sọ ọmọ ìpìlẹ̀ ilé àfáà làwa àwa ó sọ ń ta mọ̀ nípa yín. Àlejò tá a gbà mìrẹ́ǹtì ilé tó fowó ara rẹ̀ kọ́ mìrẹ́ǹtì wá dé ọwọ́ àgbà á lé o tún wá ní ó dá tí ẹ̀ mọ́ sanwó olé máa lólé lójú àwọn ọmọ rẹ̀ náà ni mìrẹ́ǹtì ti pa ọ́ tọ́sọ lé bàbá wọn tó sì sọ di tiẹ̀ ẹ̀ wá níjà bẹ́ẹ̀ ọ parí ọgbà gbogbo òpò ọgbà gbogbo ọlá wọn. Àmọ́ àwọn àǹfààní ẹjẹ́ àgbàgbé ọjọ́ ti pẹ́ ó ti lọ nǹkan kìíní kẹsẹ̀ mọ̀ pé wọ́n ní tó bá dayé ẹ́míà kọkànlá kìíní yí ọ padà ṣe gba eré tí wọ́n ń sánú wọ́n ti ń rìn ní òògùn wọn ní ìsìn pé kí kìíní ọ̀gbọ́n bọ̀ lórí eléyìí wọ́n ti gbà pé yọ bọ̀ eré ẹ̀ wọ́n sì ń sá ìdí tí wàhálà wọn fi pọ̀ nu èyí á máa jókòó lórí ológun lọ́kànrin kése gbogbo nǹkan ní àpadà sí pilẹ̀ mọ̀ tanra yín. Wọ́n wá pè pé ó dá ìjà parí ọ̀rọ̀ àwọn aráalé àwọn Àfọ̀njá ní ọ̀dà tó wá sí pé bẹ́ẹ̀ ni kí wọ́n wá bá wa àfọlá wa gbolẹ̀ tí bẹ́ẹ̀ fẹ́ parí ọ̀rọ̀ ni àwa ń lé ẹ mọ́ bọ̀ àwa là ń bínú àti bá sì ń bínú ilé ẹ̀ lọ mú yàn bẹ̀ pé bàbá ẹ mọ́ bínú mọ́ àwọn àfàbàdà ṣe é mọ̀ pa àtẹ́ ẹ bá ṣe báyìí bó ni ó ṣe rí ẹ mọ́ dàlúrù àárọ̀ yìí afẹ́kẹ́ wá sí ilé emir ní wá ń bo káwọ̀ wá àbẹ́ ẹ̀ mọ́ tẹ́ ẹ sọ. Ṣùgbọ́n nínú àfáà tí wọ́n mọ̀ pé ó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ó sì dá púpọ̀ ní bàbá Sheikh Adam wọ́n bẹ̀bẹ̀ bàbá bẹ̀ wọ́n lọ níjọ́ wọn débẹ̀ gbogbo alákú gbọ́ gbogbo àwọn tó ń bẹ nínú ilé emir baálẹ̀ Ìlọrin emir nílọrin ó ní ẹ dìde àwọn onílùú lóde yìí. Fídíò yẹn máa ń bẹ lórí fesibúùkù èmi náà ti post ẹ dìde àwọn onílùú lóde yìí. So sáwọn Álímì ọmọ yìí pé àwọn Àfọ̀njá ló nílùú ṣùgbọ́n wá wo bí ẹ ṣe wá ń ba ìtàn Ìlọrin jẹ́ dòní tí wọ́n ń bàjẹ́ Ọlọ́run ní kí Sheikh Adam kọ̀ọ̀kan lẹ̀ ẹ wá wo bí tí wọ́n ń ba ìtàn Ìlọrin jẹ́ dé. Ẹ̀yìn tó wá burú jù ìlọ́mọ Sheikh Adam tó ṣe pé òun ni Mudiru Murikas sáàmù kò dẹ̀ ẹ́kọ́ jọ wá lójú nígbà tí Sheikh Sábànù sọ́njọ́n gbogbo èèyàn ló ń wò pé kínní àwa mọ̀ pé bẹ́ẹ̀ ni kọ̀ǹkọ́ jáde lódò ọlárọ̀ ní ọ̀yá ta ni ó pè é rọ ta ló bá dé sàlẹ̀ omi. Sheikh Sábànù ní kò sí tọrọ bírọ́dà mi lọ́rùn ju kó parọ́ lọ kó sì da nǹkan rú. Ṣé kò rí bẹ́ẹ̀ lóòótọ́? Bàbá tó bí mi ní pé
kíní tí mo mú lọ́wọ́ yìí o fóònù yìí o dúdú ni o èmi ọmọ wa ní rárá o kò tiẹ̀ sí fóònù débi tí ó tiẹ̀ dúdú àbí yóò funfun bàbá tó bí ọ tó jẹ́ àlééfà fún ọkọ̀ tírà rẹ̀ wípé Ìlọrin o ilẹ̀ Yorùbá ni o Ládẹrin ló tẹ̀ o ọmọ rẹ̀ Pàṣín jẹ baálẹ̀ o lẹ́yìn náà Àlùgbín jẹ baálẹ̀ kó tó wá kan Àfọ̀njá ìwọ ọmọ ní àlọ́ ni kò sí ń tọ́jẹ́ bẹ́ẹ̀ a sì wá gbé tí àbàbà rẹ jáde a ní wọn ó ké fún ọ o sì jáde kọ render apology àfi tó tún wá máa wá nǹkan míì ẹ̀yin náà ti gbọ́ látọdún náà ṣe é gbọ́ kí bẹ́rẹ̀ mi ó jáde sọ wípé kò sí tí ń jẹ́ Ládẹrin kò sí tí ń jẹ́ Pàṣín kò sí tí ń jẹ́ Àlùgbín pé Aare Opitan lẹ́gbọ́ tó ń túṣu désàlẹ̀ kòkò yìí o. àlọ́ ni torí gbogbo ayé náà ni ọwọ́ a máa bẹ̀rẹ̀ sí ni máa póòsì tí a bàbá wa Sheikh Adam síta yìí pé ṣé àlọ́ ń bàbá ń pa so ó sọ pé bàbá rẹ̀ ń parọ́ nù. bàbá wa Sheikh Mustapha Sugulul àwọn náà kọ tírà bẹ́ẹ̀ ta katira tiwọn náà ta fi hàn wá. lẹ́yìn náà àwọn tẹ́tẹ̀ wá nítorí wọ́n bẹ́ ẹ̀jẹ̀ Usman Dan Fodio onísọ̀dánà Sokoto Sa Ahmadu Bello ìwé rẹ̀ tó kọ tó pé ní My Life ní page 15 òun náà gbà pé Ìlọrin o ilẹ̀ Yorùbá ni níbo lẹ ti wá rí tàkìtà tẹ́ ń pa èyí tó fa ọ̀rọ̀ nípìnlẹ̀ nu sẹ́ẹ̀sì wá rí àwọn èèyàn wọ́n ní Ìlọrin mèsù jàǹbá kìí ṣe ebú ẹ̀jẹ̀ bí àwọn ṣe rí nu tán bá nìbàdàn àìwáyé ká mọ̀ lárùn kan lára ìjà àgbòrò làrùn Ìbàdàn ṣé ìjà àgbòrò jẹ́ bí nǹkan rẹ̀ ìjòyè nítọ̀fà ṣé ọjà nǹkan rẹ̀ níbo wọ́n ti ń jàjòyè tẹ́mi èèbọ níbo wọ́n ti ń jàjà àgbòrò tẹ́mi èèbọ ìlú kọ̀ọ̀kan gba èébú rẹ̀ nígbà wọ́n yá ayélóyún kọ kínní kan tẹ́ bá nílọrin mèsù ọba bẹ̀rẹ̀ sí ní borí kí alẹ́ kí ní ń bá ayélóyún kí lóòtú mèsù jàǹbá aláburú ní jẹ́ bẹ́ẹ̀ aláburú mèsù jàǹbá mo rí kí Ìbàdàn ni ibi olè gbé ń jàre olóhùn ẹgbẹ́ nǹkan rẹ̀ ta kí wọ́n gbé kọ́ wá mọ́ ẹ lọ síbẹ̀ náà kí wọ́n lò gbé sí ò lè gbé nǹkan rẹ̀ lulẹ̀ bí ṣe ń rínú láyé ìjọ́un ìlú tí àwọn jagunjagun bá ti wà aburú èé jìnnà bẹ́ẹ̀. ọwọ́ ń bẹ́nu wọn ìwà jàǹbá ń bẹ́nu wọn ká ródodo ọ̀rọ̀ ká mọ̀ gbà á ká sì fẹ́ kí nǹkan máa bàjẹ́ lójoojúmọ́ kí la fẹ́ gbà ń bẹ̀ èyí tí wọ́n sì wá ń dálẹ̀ ló pọ̀ bàbá tá a sì wá ń fi ọ̀rọ̀ tì sí lọ́dọ̀ yìí ó ṣe wàhálà ó forí jáwé ó forí jẹ́gàn ó lọ káàkiri gbogbo inúgbó tìbútòrò ilẹ̀ Yorùbá èwo lẹ́yìn ṣe àfi àlọ́ ìsátẹ́lẹ̀ ń pa ìtàn látìgbà tá a ti fún wọn ní knockout lórí ìtàn wọn ò lè jáde wọn ò lè bẹ́ẹ̀ ta mọ́ lórí ìtàn oníbodè oṣòro kọlù oníbodè oṣòro kọlù èmi gan mọ̀ pé mo ti sọ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ mí ẹ̀jẹ̀ yìí ń bẹ ń bẹ ẹ̀jẹ̀ bíbí ó ń bẹ ń bẹ lẹ́yìn ẹ̀jẹ̀ bíbí ìtàn ó ń bẹ gẹ́gẹ́ bí oníbodè ilẹ̀ Yorùbá gbogbo àìmọye tẹ́ ẹ ti ṣe tọ́lọ́run ò gbà fún yín ó wá kú ń bẹ ń bẹ lẹ́mìí wọn ọ̀rọ̀ wá ń ṣẹlẹ̀ kí ló wá mú ọ̀rọ̀ lé ajẹmúfútí ní Ìwó gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá wọ́n gba ilé ẹjọ́ lọ ẹjọ́ ẹ fún mi ìṣẹ́jú kan. ẹ má bínú mo tọrọ gáfárà ajẹmúfútí ní Ìwó gbogbo àwọn àáfàá ní rárá o Olúwo ò lè fìyàn jẹ mufti ilẹ̀ Yorùbá bàbá wa Láàfin Ọ̀yọ́ ń bẹ láyé ńgbà náà kí ni ipò Olúwo nínú ọba ilẹ̀ Yorùbá èèyàn lè máa tanra rẹ̀ òun kálukú mọ ààyè wọn Olúwo ò sí nínú first class ọba ẹlẹ́ẹ̀kejì as back as 1964
wọn èbí Olúwo tí rọ́bìtà ti wà, wọn ètí bí bàbá wa kábíyèsí Olúwo tá a ti gbé rọ́bìtà lẹ̀. A sì ti ń jẹ àwọn oyè ẹ̀sìn nílẹ̀ Yorùbá, ìlú kọ̀ọ̀kan lè jẹ tiẹ̀, wọ́n bá jẹ kan nílùú kan kí wọ́n kan lè tó fẹ́ jẹ tiẹ̀. Báyìí là ń ṣe ń lé wa, èèwọ̀ bòmíì ni. Orí eku làwa jẹ lánàá, orí èèyàn lẹ́yìn jẹ lánàá, èèwọ̀ bòmíì ni. Wọ́n lọ sílé ẹjọ́, a sì ní mufti nígbà náà. rọ́bìtà ti ń wík, ó ti ń wík. ẹ mọ̀ pé àwọn tó gbé nǹkan kalẹ̀ táwọn àgbà míì bá tẹ̀lé wọn tí wọ́n bá lọ, especially nígbà tí bàbá tó sì tún máa ń ṣe wàhálà tó máa ń gbé jù, iná ni bàbá wa Abdulaziz Àríṣekọ́lá Àlàó tí ń ṣe ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá àkọ́kọ́ nígbà bàbá ti kú, tó máa ń gbénáwó rẹ̀. Bí wọ́n bá gbàlejò èèyàn ńlá kan láti orílẹ̀-èdè míì tó bá jẹ́ mùsùlùmí, Àríṣekọ́lá náà ni ó gbénáwó rẹ̀. ó wá dìbò ti ń wík ọ̀dà wọ́n wá kàn yí pé kí wọ́n jẹ mufti míì. Ìpínlẹ̀ Ọ̀yọ́ dẹ̀ ni wọ́n sọnù ẹ̀ sí. ẹ o ẹ̀yin èèyàn wa. Wọ́n wá kọ lẹ́tà, bàbá wa ìmáàmù àgbà Adó Èkìtì, àwọn ni ṣé bàbá wa Musa kọ́, àwọn ni ìmáàmù ilẹ̀ Yorùbá, olórí gbogbo ìmáàmù ilẹ̀ Yorùbá. Ìpínlẹ̀ 6 ní bẹ́ńbẹ̀, kò sí Kwara ń bẹ̀. Ìpínlẹ̀ Èkó, Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Èkìtì, Oǹdó, Ẹdó àti Delta. Ibi tó dénú. Torí tẹ́ ẹ bá gbọ́gbọ̀ báyá pé ẹni tó jẹ́ olórí gbogbo ìmáàmù ilẹ̀ Yorùbá Ẹdó ló wà, ẹ mẹ́jọ jọ yín lójú. Àwa tá a jọ wà ń bẹ̀ nu tá a jọ ń ṣe ní rọ́bìtà nu. Ṣé ẹ mọ̀ pé ńgbà ó di pé wọ́n ń pè ní stéètì, ibi tí Western Region gbà náà cover òun nìyẹn. Torí ńgbà wọ́n fẹ́ gbé rọ́bìtà lẹ̀, wọ́n lọ bá bàbá wa Sheikh Kamalidin, Yorùbá ni bàbá wa Sheikh Kamalidin. Bàbá làwọn ò sí ń bẹ̀ pé ibi tí federal government, ibi tí Nàìjíríà pín àwọn sí, wọ́n pín àwọn sí abẹ́ north ni, abẹ́ southern làwọn wà, ẹ̀yin ò sí lábẹ́ southern. Mo máa fi sọ fọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ mọ́ wí kàtàkàtà, ilẹ̀ Yorùbá ò fẹ́ ọjọ́ kan báyìí sí lábẹ́ southern Sokoto rí. Ọlọ́run sì ní já wà ń bẹ̀ tá yóò fi parẹ́. Ìsìláàmù ilẹ̀ Yorùbá abẹ́wò ṣe yanjú náà ni àwọn èyí ṣe ẹrú, àwa èyí ṣe ẹrú. Ìní ò jẹ́ kí Sheikh Kamalidin ó wà ní rọ́bìtà, ni ò jẹ́ lọ́rin ó wà bẹ́ẹ̀. Wọ́n mọ̀ pé lọ́rin, wọ́n mọ̀ yí pé ilẹ̀ Yorùbá ni, wọ́n mọ̀ pé ìpínlẹ̀ Kwara ilẹ̀ Yorùbá ni, ṣùgbọ́n ní pínpín nǹkan wọ́n ti pín wọn mọ́ north tẹ́ wá pín wọn mọ́ ẹja tùlà torí kò tó ní yẹ́lò míì. Àárín gbùngbùn àríwá ni wọ́n pín wọn mọ́ o. Ẹ lọ wo gba àwọn tẹ́ ń pín mọ́ àárín gbùngbùn àríwá, kò sílùú Haúsá kan bẹ́ẹ̀ o. èyí tó bẹ̀rẹ̀ láti kí lorúkọ ẹ̀, tó bẹ̀rẹ̀ láti Kwara ni, wọ Kogi ni, wọ Niger ni, wọ Benue ni, tèdè kí lorúkọ ẹ̀ ni, ṣe Jos àti Nasarawa. Ẹ lọ wo bẹ́ẹ̀ ṣe pín wọn, kò sí ìlú ilẹ̀ Haúsá kankan nù wọn, àwọn North Central yẹn, pé àwọn eléyìí wọ́n wà láàrin gbùngbùn, kò sí ìlú Haúsá kankan bẹ́ẹ̀. Torí ẹ tó lè máa nílẹ̀ Haúsá ni wọ́n pín, torí olódò lọ́pọ̀lọpọ̀ yín. Nígbà wọ́n gbé ilẹ̀ wọ́n ń bá a bọ̀ bẹ́ẹ̀, wọ́n wá kọ lẹ́tà. Ṣùgbọ́n lásìkò ìgbà náà ìní ìwólẹ̀ ló ṣe mùdírù mọ́ríkàs. A ṣe wá gbọ́ lára àwọn ọmọ bàbá àpilẹ̀ tí gbogbo ayé dẹ̀ ń wò, ọ wà lórí ìdùbúlẹ̀. A wà á ní wípé ọ̀rọ̀ ajẹmúftí ńlọ́ka wà lára, ẹja ṣe sùúrù. Kí lẹ rí sọ sí àwọn àlàyé tí Aare Opitan ṣe nínú fọ́nrán yìí o, ẹ̀yin èèyàn wa? Báwo ló ṣe rí lọ́dọ̀ yín? Kí lè ròyìn lórí ẹ̀? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà. Fún ìpolówó ọjà ẹ pé WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí.
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu